Àwọn Yorùbá ní ẹni ó bá búni yọ̀, ire tiẹ̀ náà yóò tẹ̀ ẹ́ lọ́wọ́. So náà la fi ń bá òṣèré orí ìtàgé ilẹ̀ wa, ìyàn Adébímpé Oyèbádé, à ń bá yọ̀, à ń bá dúpẹ́ lórí orin míì tuntun wọlé tọ̀ ọ́. Orin wo ló wọlé tọ̀ Ọmọbímpé tá fi ń bá yọ̀, tá fi ń bá dúpẹ́. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wo níjọ́ ẹ bá tẹ subscribe button sórí YouTube channel yìí, ikú aya ikú omi kankan ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Ẹ̀yin náà mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa tó jóbìnrin, Adébímpé náà kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn tá a bá mú ó ti wá drop kan tó jẹ́ yí pé àwọn ènìyàn ti ń congratulate ẹ̀ látàrí wípé obìnrin tí yóò ṣerú rẹ̀ nù Nollywood òun náà múra. Gbogbo iná lè mọ ìyàwó Alhaji ilé apá kẹta eléyìí tó fi síkànnì ayélujára rẹ̀. Àwọn ènìyàn tí wọ́n ní Ọmọbímpé ó ṣe yìí tán, òun náà ti wá bọ́ síkànnì ayélujára rẹ̀, ó dúpẹ́, ó ní iṣẹ́ rí múvì yẹn, ó ti wọ 1.5 million view èèyàn láàrin ọjọ́ kan péré. N rò pé eré orí ìtàgé tó jẹ́ Yorùbá tó ti múrú ẹ̀ láàrin ọjọ́ kan tó jẹ́ tobìnrin là ń sọ o lẹ́yìn Kọ́lí Oṣó, n rò pé ó ti wà. Ẹ̀yin olùfẹ́ wa, ẹ tẹ congratulation Ọmọbímpé yín sí comment section kẹ́ wá share fídíò.